subhanallah tí n bá sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹran pọ̀ nínú Islam ẹran ó pọ̀ yóò dàbí pé mùsùlùmí kan yẹ́nyẹ́nyẹ́nyẹ́ ṣe fídíò tó wà lókè ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí náà sọ ṣó bá la ka ẹ̀ mú lórí tiẹ̀ náà. nínú Islam kò sí lórí kẹfà ṣùgbọ́n owó. nínú Islam kò sí lórí kẹfà ṣùgbọ́n owó. ẹ̀sùn àwọn bàbá wa àná yẹn òfin owó lọ́pọ̀lọpọ̀ wọn ṣe tá a fi rí wọn lónìí bàbá wa Sheikh Yusuf Abuhaji bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori òfin owó ni gbogbo wọn ṣe tá a fi rí àǹfààní wọn jẹ lónìí. ẹ bá balẹ̀ o tí ìfẹ́ kó sọ wọn bí. sẹ́yìn owó yẹn ó yí sí gan ṣùgbọ́n ohun tó jẹ́ kí olóṣèṣì pọ̀ láyé lónìí ni pé owó tá a fẹ́ fi ṣe oògùn owó yẹn àní lọ́wọ́. ṣe gbọ́rọ̀ tí ń jáde lẹ́nu wèrè tó ṣùṣù ká sórí tó lóun wé láwà níyì sẹ́yìn náà gbọ́ Sheikh Kamaluddin Abibullah Al-Adabi ṣe gbọ́ nǹkan tí ń wí sí bàbá lára pé bàbá ṣoògùn owó ni ṣe ń gbọ́ ṣe wo àwọn àfáà tí ń pè tó ń sọ pé gbogbo ṣoògùn owó ni tó bá yẹ yẹn báwo lè lè ṣe bára ka ìmú lórí rẹ̀ ok ìwọ nísìnyí báyìí ìwọ tẹ̀yìn tẹ̀ mọ́ criticize then sọ nonsense lẹ́nu yẹn ìbára ka ìmú lórí yín báyìí ń sẹ́ àbí. Can you just imagine Islam sọ pé ká má ṣoògùn owó then kí làwọn ń ṣe Islam sí kí làwọn ń ṣe Islam sí tí Islam bá ní ó kẹ́ ẹ pààyàn kẹ́ fi ṣòwò ẹ ṣe kíní kan kẹ́ fi ṣòwò àbí èèyàn náà wọ́n pa tó fi ṣòwò bó bá fẹ́ ṣògùn owó pààyàn ni ó ṣe aburú kan ló fi ṣògùn owó tó bá sọ fún wa tó bá wá encourage wa pé Islam ló ní ká ṣe é bẹ́ẹ̀ then ọ̀n sí lọ́run yẹn ọ̀sìn lọ́run mọ̀ kò sí sí lọ́run lọ́rọ̀ rẹ mọ̀ ó ti jẹ́ wípé okúkú ti ní nǹkan tó gbójúlé tí ó fún ọ lówó yẹn a'udhu billah àwọn tó bá Islam jẹ́ fún wa rè can you just imagine báwo ló ṣe bá làákà ìmú nísìnyí tó bá ti mú ọ ló fẹ́ mọ ṣògùn owó fẹ́ pààyàn ó fẹ́ ṣe gbogbo aburú bíi irú Ramani alápàtà olórí ibú ọmọ tó pa Hafsa the other day wọn kúkú dájọ́ rẹ̀ náà wọn náà dájọ́ rẹ̀ ó sì wà láyé. Now look at it, look at these people encouraging nonsense nínú ẹ̀sìn aláfíà tá à ń ṣe subhanallah níbo ló ti rí evidence rà pé ẹ ló ṣògùn owó ẹgbọ́n nǹkan tó ń sọ ó tún allege ó tún sọ pé àwọn àgbàlagbà fún àpọ́n ṣògùn owó ni ìwọ tó bá fẹ́ ṣògùn pé àwọn tó jẹ́ kó sì pọ̀ níta ni pé a ní owó tó yẹ ká fi ṣògùn owó mélòó nínú àwọn tó ṣògùn owó yẹn tó ti ra tó wá kọ́ mansion àbí ògùn owó tẹ́ ṣe tí ó lè ra Benz jíwa gan mélòó nínú àwọn tó ti ṣògùn owó yẹn tó jẹ́ pé wọ́n wá tiẹ̀ tóbi Dangote àbí Ọ̀tẹ́dọ́là mélòó nínú àwọn tó ti ṣògùn owó yẹn náà tó ń ra Benz àbí tó ń ra Benz bẹ́ẹ̀ bí AMG àwọn bíi 200-300 million yẹn mélòó nínú ogun owó tẹ́ ṣe tó yẹ pé kò nípa ẹ lè rí o lè rí jíwa gàn rà ń bẹ̀ o lè rí Lamborghini rà ń bẹ̀ o lè rí àwọn mansion ńláńlá o lè rí kọ́ kí wàá ní yàn ń dààmú ayé ara rẹ̀ sí tọ́ wàá pààyàn tọ́tún lọ́ọ́ fi ń wá owó ẹ wo bọ́mọ yẹn ṣe ń encourage pẹ̀lú láwà ní gbogbo ayé tó sùn sórí yẹn sìn ó believe pé kìnìyàn ló hit lórí rẹ̀ ooru ti mú ọpọlọ rẹ̀ sọ ẹ̀ nàbà àwọn tó ń bá Islam jẹ́ fún wa rẹ̀ can you just imagine and he is saying it authoritatively ẹ lọ stop gbogbo nǹkan náà ṣe ẹ ń bá Islam jẹ́ fún wa ẹ stop ẹ.